iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ ìwádìí lórí pásítọ̀ Chris Okafor táwọn obìnrin fẹ̀sùn kàn pé ó fipá bá wọn lò pọ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó sọ pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí pásítọ̀ ìjọ kan pásítọ̀ Chris Okafor ẹni tí ọ̀pọ̀ àwọn obìnrin fẹ̀sùn kàn pé ó ti fi tipátipá bá àwọn ní àjọṣepọ̀. Ní ọjọ́ Àìkú ọjọ́ 4 oṣù kínní ọdún 2026 ní iléeṣẹ́ ọlọ́pàá nínú àtẹ̀jáde kan tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá Èkó Abímbọ́lá Adébísí fi léde ìwé ìpè ránṣẹ́ sí pásítọ̀ náà láti yọjú sí ẹ̀ka tó máa ń wádìí ìwà ọ̀daràn tó wà ní Pàǹtí. Iléeṣẹ́ ọlọ́pàá ní pásítọ̀ náà tó jẹ́ pásítọ̀ àgbà nínú ìjọ Mountains of Liberation and Miracle Ministries ìpínlẹ̀ Èkó máa kojú ìwádìí tó lágbára. Àtẹ̀jáde náà ní ohun tí àwọn ránṣẹ́ pé pásítọ̀ náà fún kò sẹ́yìn àwọn ẹ̀sùn tó jọ mọ́ ìfipábánilòpọ̀ èyí tí ọ̀pọ̀ àwọn obìnrin fi kàn wọ́n. Adébísí fi kún pé àwọn ti pèsè ètò ààbò tó péye láti fi dáàbò bo gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ̀sùn kàn pé pásítọ̀ náà ti ṣe àṣemáṣe pẹ̀lú àwọn. Iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn máa rí i dájú pé ìdájọ́ òdodo wáyé lórí ẹ̀sùn náà àti pé àwọn máa ṣe ìwádìí tó rinlẹ̀ lórí àwọn ẹ̀sùn náà. Àwọn aláṣẹ dá sí ọ̀rọ̀ náà lẹ́yìn tí ọ̀pọ̀ àwọn obìnrin fẹ̀sùn kàn pásítọ̀ náà lórí ìkànnì ayélujára pé ó ṣe àṣemáṣe pẹ̀lú àwọn. Nínú oṣù kejìlá ọdún 2025 làwọn obìnrin bẹ̀rẹ̀ sí ní jáde láti fẹ̀sùn kàn pásítọ̀ náà lẹ́yìn tí gbajúmọ̀ òṣèré tíátà kan Doris Ogala fẹ̀sùn kàn pé pásítọ̀ náà ṣe ìlérí láti gbé òun níyàwó ṣùgbọ́n tí kò ṣe bẹ́ẹ̀. Okafor gbà pé òun jẹ̀bi. Gẹ́gẹ́ bí Ogala ṣe sọ, ó ní láti ọdún 2017 ni òun àti pásítọ̀ náà ti ń bá eré ìfẹ́ bọ̀ tí pásítọ̀ sì ṣèlérí pé òun máa fẹ́ òun ṣùgbọ́n tó jẹ́ pé irọ́ ló pa fún òun. Ó ní ìbáṣepọ̀ àti eré ìfẹ́ tó ń wáyé láàrin òun àti pásítọ̀ náà ló da ìgbéyàwó òun rú. Ogala ní òun fi ọkọ òun sílẹ̀ lẹ́yìn tí pásítọ̀ náà sọ fún òun láti ṣe bẹ́ẹ̀ àmọ́ tí pásítọ̀ padà já òun sí kolobo. Lẹ́yìn tí Ogala fẹ̀sùn kàn pásítọ̀ náà ní pásítọ̀ Chris Okafor kúnlẹ̀ níwájú pẹpẹ tó sì sọ fáwọn èèyàn ìjọ rẹ̀ pé kí wọ́n foríjì òun bí òun ti ṣe àwọn àṣìṣe kan sẹ́yìn. Bí ó tilẹ̀ jẹ́ pé Okafor kò sọ wípé òun gba gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn òun, síbẹ̀ ó tọrọ àforíjì lórí àwọn ẹ̀sùn náà. Lẹ́yìn náà ló sọ pé òun máa fi pẹpẹ sílẹ̀ fún oṣù kan. Ní Nàìjíríà, ẹni tó bá fipá bá èèyàn lò pọ̀ ló ṣeé ṣe kí wọ́n rán ní ẹ̀wọ̀n gbére tàbí ẹ̀wọ̀n ọdún 12 fún ẹ̀ṣẹ̀ tó bá kéré. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimos ló ti ń jábọ̀ ìròyìn. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.